ìkàrẹ́ ń jò ní iná ní tọ́lọ́hún tó gbogbo ọmọ kí ó ti nu wá sínú ọlọ́run dákun tó ní ọlọ́run ìbà wa nú jẹ́ o. Àmín. àwọn àlífà ẹ̀sìn sámi jákujáku ọlọ́run má jẹ́ àwòrán àbànújẹ́ lára àfa wa Àmín. ẹ̀sìn amínà dáadáa bá Àmín. kò sẹ́ni tí ń ní kó yà yín ni ẹ̀sìn amínà dáadáa Àmín. iná àtọ́ iná ni kíkẹ́ sí kókó hó yẹn mu bisimilahi rahman rahim iná àtọ́ iná kalkawfar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. àdúrà náà káwọn alá púpọ̀. kí a tó mọ sọ nǹkan kan baba Al-Khalifa ẹ máa bọ̀ báyìí Allah hayatahu. ọ̀ya gẹ́gẹ́ bí alhaji àgbà àti gẹ́gẹ́ bí àfa ọ̀ya. Bàbá Alhaji àgbà ni ẹ máa bọ̀. Ahan. Al-Khalifa. Adabi. ẹ jókòó ẹ jókòó mo yọ̀ǹda yín ẹ jókòó mo yọ̀ǹda yín ẹ jókòó Khalifa ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ̀yà jọ wí bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد نور الدارين نور الدارين وروح الكونين روح الكونين ووارث الثقلين ووارث الثقلين وعلى آله وعلى آله وأصحابه وأصحابه حق قدره حق قدره ومقداره العظيم ومقداره العظيم آمين متى متى آمين 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 يا الله. mo fi àṣàlátù yìí kí àwọn àfáà wa àgbà níjòkóó أدام الله حياته. bàbá wa àgbà fẹ́rùmọ́lé ọlọ́mọsàjárí yín pẹ́ o آمين ọlọ́run kó bá wa dúró tì yín آمين ọlọ́run kó bá wa jámánà yín. آمين. mo kí àwọn àfáà wa àgbà bàbá wa dókítọ̀r Owóyalé ọlọ́run dákun má sábà wa ṣàlékún dáadáa fún yín آمين ọlọ́run kó bá wa dúró tì yín آمين ọlọ́run kó bá wa jámánà yín. آمين. ọ̀làlá haúlà. ولا قوة إلا بالله العلي العظيم. mo fi àwọn méjèèjì mo fi kí gbogbo àwa tí à ń jọmọ kéwú lábẹ́ wọn gbogbo àwa jama Ansarul Islam bẹ̀rẹ̀ látòrí bàbá wa Umar ẹlẹ́fọ̀ọ́ الله حياته. ọlọ́mọsàbà wa ṣàlékún dáadáa fún yín. آمين gbogbo ẹ̀yin ìyá wa ní Ansarul Islam ọlọ́mọsàbà wa dúpẹ́ fún yín آمين ọlọ́mọba wa dúró tì yín o آمين má jẹ́ ṣe lásán آمين. la haula. ولا قوة إلا بالله العلي العظيم. mo kí gbogbo àwa Ittihad gbogbo àwa tí ọlọ́run ní kí bàbá wúra ò ní kalẹ̀ fún tọ́lọ́run ní kí gbogbo wa kárẹ́ ní ire bí wa tó fi wá mú wa lọ́dọ̀ ẹni ire tọ́lọ́run fi wá ṣe wá lẹ́ni ire lábẹ́ bàbá wa Àgbàjárá gbogbo wa pátápátá mo kí wa ọlọ́run mọ́sá kí ẹnì kọ̀ọ̀kan wa. آمين mo kí gbogbo àwa tí wọ́n bá pe àáfàá wa àgbà àáfàá wa àbòtó tí wọ́n bá dákọ̀ àbòtó gbogbo wa tá a wẹ̀yìn bẹ̀rẹ̀ látòrí bàbá wa Lisanu Sheikh حياته. Sheikh Abdallah Jibril الله حياته. mo fi wọ́n kí gbogbo wa pátápátá nítorí máa fà wọ́n kí wa ni wípé àwọn ni wọ́n ń jẹ́ khairu khalafin li khairi salaf àwọn ni khalafu dáadáa fún sálàfù dáadáa àáfàá wa àgbà Lisanu Sheikh àwọn ni khalafu fún bàbá wa àbùtó lọ́dọ̀ bàbá Alhaji àgbà الله أكبر. tí àáfàá wa Professor Jibril àáfàá wa Abdul Wahid táwọn náà wá ń jẹ́ khalafu dáadáa fún bàbá wa
lisanu sheikh ọlọ́mọṣàbá wa dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín o. Àmín. gbogbo wa tí a dúró ti ṣe àáfàá wa àgbà àbùtó bẹ̀rẹ̀ látòrí àwọn ọ̀rẹ́ mẹ́rin nílùú Èkó, àwọn àáfàá wa àgbà láti Port Harcourt àti gbogbo wa náà Alhaji wa Abdul Yakin Salahuddin, gbogbo wa pátápátá ẹ ṣé juzitum khairan wa ukitum sharran. Àmín. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Àmín. Ọ̀làlá haúlà. Wala quwwata illa billahi al-aliyyil azim. Mo wá kí bàbá wa Kàwú. Mo dá yín kí ẹ dìde. Bàbá ẹ dìde. Mo dá yín kí. Mo dá yín kí. Mo dá yín kí. Ọlọ́run bá wa kí yín. Ẹ jókòó. Ẹ jókòó ẹ ṣé. Ọlọ́run bá wa dá yín kí. Àmín. Yóò san yín lẹ́san olóore. Àmín. Fún èyí títí ń san yín. Àmín. Kò sì tún ní já yín bọ́ lẹ́yìn àáfàá wa lálìkìyámà. Àmín. La haula. Wala quwwata illa billahi al-aliyyil azim. Mo wá kí ìyá wa àgbà. Mo kọ́pì kíkí tí mo kí yín jọ́ta ń kó máa fà wa. Ọ̀rọ̀ yín náà mo fi ṣe wá sí njọ́ náà. Mo kí yín ẹ kú oríire. Àpèjúwe tọ́lọ̀ ń gbé kalẹ̀ nínú Al-Qur'an. Lilladhina kafaru àti lilladhina amanu. Ọlọ́run wá ṣẹ̀yìn lilladhina amanu. Ọba mi dá yín ṣàlẹ́sà. Ẹjọ́ ń Kùránì ẹ fún Kùránì ẹ wá bímọ àwọn Kùránì ilé yín wá dilé Kùránì. Allahu akbar. Kéèsì gbogbo èèyàn lọ́lọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún. Ọba tó fi yín ṣàpèjúwe rere tó jẹ́ á rí wípé Ọlọ́run èé jẹ́yàn gbé. Kódà fẹ́ lè sọ pé ńgbà tá a fà ó sí mọ́ tá a rò pé ṣé yẹn yẹn ò wá tán báyìí ìgbà wọn ló wá bẹ̀rẹ̀ sí dáa. Pẹ̀lú ògo Ọlọ́run yóò tún máa dá sí ni. Àmín. Mo kí yín pẹ̀lú gbogbo àwọn inú ilé lápapọ̀. Mo wá kí àáfàá wa Al-Khalifa. Allah hayatuhu. Tẹ́ bá ń gbọ́ ifadatuka minka ilayka. Bí Khalifa ó bá máa pín mi dé, èmi náà máa dá padà. Àwọn àáfàá wa èmi náà sì máa dá padà pa àwọn àáfàá wa torí kò sọmọ àáfàá wa ládàbíyà. Mo kí àáfàá wa ọlọ́mọṣàbá wa kí yín. Àmín. Ọba tí ò jẹ́ kí lọ́wọ́ gba kéwú lọ́wọ́ yín. Débi táwa sọ pé nígbà tó ti di barista. Ọba mi ò wá jẹ́ ó já sí wípé àwọn á ń yá yẹn sílé àáfàá wa. Bọ́ba mi ò ṣe jẹ́ kí wọ́n yá yẹn sílé Àlàjí àgbà. Ọba mi ò tún máa kún yín sí. Àmín. Àtẹ̀yìn àti gbogbo àwa yòókù náà. Àmín. Ọ̀làlá haúlà. Wala quwwata illa billahi al-aliyyil azim. Àáfàá wa àgbà Sheikh Abdul Gani. Rahimahullah. Ìgbà tí wàásì yìí wá látijọ́ tá a ti bẹ̀rẹ̀ centenary, gbogbo ẹni tí ń ṣe wàásì èmi ní máa ṣètò wọn pẹ̀lú àwọn jàmáà mi secretary mi nu. Gbogbo dáwà ní kí lónìí, gbogbo dáwà Libasọ́lé gbogbo yín ní ń bọ̀ wá kí. Bọ́bá wa ní ẹ ṣe wàásì wà ní rárá ẹ fẹ́ lòmíì sí. Tọ́ba ní ṣe wàásì ẹ fẹ́ lòmíì sí. Àáfàá wa àgbà Sheikh Abdulrazak Aduagba inú àwọn àáfàá tó sọ wọ́n nú àwọn àáfàá wa nù. Inú àwọn àáfàá tó sọ wọ́n nú àwọn àáfàá wa. Gbogbo àwọn àáfàá wa pátápátá là ń rí àríkọ́ṣe lára wọn. Àmọ́ nú ẹni tí a tún sọ pé nú àwọn tán wà lókè ni wọ́n wà. Bẹ́ẹ̀ làáfàá wa àgbà yára níbi ọ̀rọ̀ centenary yìí. Àwọn ni wọ́n wá sọ pé dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ mi ní ìṣe wáàsí kàrẹ́. Wáàsí kàrẹ́ àgbàtà parí wáàsí àáfàá wa àgbà ọlọ́dẹ ló yẹ kó jẹ́
last wáàsí lẹ́yìn ìgbà wọn ni wáàsí yìí wá wá wọn wá níta ní òsè wáàsí mo lè mí ní ìsì èmi mo múra mi lónìí ẹnìkan ò mú mi. ó sì nídìí tó yẹ kí n fi múra mi. àkí àfa wa bàbá wa gbà nípè wọn dọ̀fìn Ìlọrin ni àmọ́ mosquito ráàsì wọn náà Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ yóò bá wa ṣàlékún dáadáa fún yín jù báyìí lọ. akramakumullah. àfa wa gbà Sheikh Abdul Ghani Zunurain àbòtó àfa àgbà ló sọ nípa bíbí wọn. torí jádùn wọn athalis ọ̀rẹ́ ni wọ́n jẹ́ pẹ̀lú àfa àgbà Sheikh Tajul Adabi. rahimahullah. ẹ máa rí àwọn similarities kan lára bàbá wa àbòtó pẹ̀lú bàbá òun àti àgbáyé. ìjọ tá àfa àgbà sọ yìí pé bàbá tó bí òun àti àgbáyé ó bí ọmọ òun kálukú ní tẹ̀mọ́ pé èmi ni. bẹ́ẹ̀ ni bàbá àfa àgbà ti sọ pé wọ́n bí ọmọ kan sínú ilé bàbá wa Aminullah. òun kálukú wa ń bímọ wọ́n wá ní tẹ̀mọ́ pé òun ni ó jẹ́ ìgbà tá àfa wa dé lọ́lọ́run fi hàn pé ẹni ń rèé. àmọ́ tá àfa wa kọ́ mo fẹ́ sọ. mo wá jòkó kódà àwọn dáwọ́ ọmọ wò pé èé ṣe tí mo fi wá sọ pé mi ní ìṣe wáàsí níjọ́ tó bá ní wáàsí kàn mí máa ń sọ fún ọ ní pé mi ń chairman yín fáínánsì ọ̀dọ̀ mi ló wà. bàbá alájẹ́ àgbà tàná ló sì yàn mí bàbá alájẹ́ àgbà tòní sì endorse mi. mo wá kó nǹkan 50 jọ nípa ṣàkṣìyàtì àáfàá wa Sheikh Abdul Ghani àbòtó. kárí o ti kárí. 50 ni mo kó jọ mo wá yọ 15 wá. mo wá pè ní nafahatun min ma'athiril imam Sheikh Abdul Ghani Zunurain àbòtó. ẹ̀rí pé mo mọ̀ọ́mọ̀ pé àbòtó yìí mọ̀ọ́mọ̀ kọ àlẹ́ àbòtáwí sí ni nákìlù ni mo fẹ́ ṣe kàmá nàzálà nùzílà. tí n bá sọ pé àlẹ́ àbòtáwí ẹlòmíì ò ní tètè mọ̀ pábòtó ni lóje ń kọ́ ní àbòtó. 15 ni mo wá yọ nù 50. àfọ̀mọ́lẹ́yìn àjọ ṣiṣẹ́ yìí ni ẹ dìde ẹ lọ gba máìkì. ìmúra ìyàwó ẹlẹ́ẹ̀kejì mo yọ̀ǹda èmi ti ṣe. mo ẹ kọsẹ mi náà bàbá tó yàn mí lánàá kẹtò ní ẹndọsì mi kí ni wàá sọ tí wọ́n sọ pé ò rí bẹ́ẹ̀. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. inú ilé àlùkùránì la wà. بسم الله الرحمن الرحيم. mo fẹ́ sin àáfàá wa ààbò tó jẹ lóje ní kọ́mọlẹ̀ yóò gba máìkì. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. àáfàá wa àgbà yára wọ́n ti ń bẹ nítòsí wọ́n ó sì máa wọlé bọ̀ tí wọ́n bá ti wá déjòkó wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ sọ nípa àáfàá wa àbòtó. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. ẹnjìníà kí ló ṣe máìkì yìí
gbogbo jẹ̀mọ́ ẹ má dá wa dẹ́ jẹ́ àjọkọ̀ lálálá. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Àyá Al-Qur'ani kan bẹ òun ló ṣe déédéé àáfàá wa àgbàgbò tó pẹ̀lú gbogbo nǹkan mẹ́ẹ̀ẹ́dógún tí mo fẹ́ sọ lónìí. Tá a mọ̀ wá wò pé ṣé ó ṣe déédéé àáfàá bí ó ṣe déédéé àáfàá. Ọlọ́run ní wa man ahsanu qawlan. Wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa amila salihan wa qala innani minal muslimin. Bàbá Lisanu ẹ má bínú o, ẹ má bínú ọ̀dà fáwa láwa o, àfi ká ṣe ìhìyáwó wọn. Ká ṣe ìhìyáwó wọn iná ló jẹ́ mo sọ fún Abdulrasaq mo ní sọ ó lè lo wọn àfáàbàrà wọn ọmọlẹ́yìn akújọ bẹ̀rẹ̀ náà ni Ọlọ́run sọ fún wa nú Al-Qur'ani Suratu Fussilat ní àyá 33 Ọlọ́run sọ pé wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan وقال إنني من المسلمين. Abdulrasaq ó gbàdà gbaṣẹ́ rẹ̀ jẹ́ ìsìn àfáà wa jẹ díẹ̀ tí n bá ti sí wọn jẹ tán ó wàá gba máìkì. ومن أحسن قولا ممن دعا إلى الله ọ̀rọ̀ àfáà wa ti kọjá ká mọ́ sunkún. ó ti dẹ̀rín ó ti jásẹ̀ rí. وقال إنني من المسلمين. Ọlọ́run ní wa Muhammad bá ń sọ fáwọn àlìhùmọ̀ rẹ̀ tán bá fẹ́ gbọ́ mo fẹ́ ṣàlàyé nǹkan kan fún wọn pé. ومن أحسن قولا ọ̀rọ̀ tẹ́ mọ̀ sọ. ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ومن أحسن قولا Ọlọ́run lọ́rọ̀ tẹ́ mọ̀ sọ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pọ̀rọ̀ pàtàkì lọ́dọ̀ èmi Ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ṣe sàárà. Bàbá Kàwúrà ومن أحسن قولا ó lè pé ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. Akí àwọn àfáà wa àgbà yára. Akí àwọn bàbá wa àgbà yára. Ẹ máa wọlẹ̀. Ẹ máa rọra. Ẹ káàbọ̀. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. Àwọn àfáà wa ní àjòkó ẹ ṣe Ọlọ́run ọba ń sọ ó ní wọ Muhammad ó ní mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pàtàkì ọ̀rọ̀ sísọ bẹ́ẹ̀ bá lówó tẹ́ ẹ ṣe sàárà àwọn nǹkan kan ń bẹ tó tún wá ju sàárà lọ n tó ju sàárà lọ lọ́dọ̀ mi Ọlọ́run ọba wọ́n sọ fún yín qaulun ma'rufun khairun من صدقة يتبعها أذى. gbogbo sàárà tẹ́ ẹ bá ṣe láyé bó ẹ ṣe lè wù kẹ́ ẹ ṣe tó ṣe bẹ́mi ni mo béèrè lọ́wọ́ yín èmi mo ní ẹ ṣe sàárà mo ní wọn ò ní ṣàánú yín àtàtúnfikú. لا تنالوا
البر حتى تنفقوا مما تحبون حتى تنفقوا مما تحبون. bá wa ṣe sàrà náà ó tóbi lọ́dọ̀ èmi Ọlọ́run àmọ́rọ̀ tó dáa látọ̀dọ̀ ẹni tí ò rí sàrà ṣe ó tóbi ju sàrà lọ lọ́dọ̀ èmi Ọlọ́run ọba. أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا. bó o bá ń kírun tó ń gbààwẹ̀ tó wá fọkàn sí i tọrọ tó dá o máa jáde lẹ́nu rẹ̀ ìwà àfà tó ń ṣe wáàsí tá a tún wá ń gbọ́rọ̀ àlùfàṣà lẹ́nu rẹ̀ kàbúrà mọ́kítà. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. ọba mi wá kó gbogbo ẹjọ́ ó wá fẹ́ ká mọ pàtàkì ọ̀rọ̀ tó dáa ó wá ní wa man ahsanu qawla. أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ìsọ́lù alákọ̀ọ́kọ́ ìwà alákọ̀ọ́kọ́ tẹ́ mọ rí lára àfáàwọ̀ àgbàbò tó tí bàbá alájẹ́ àgbà sì jẹ́rìí sí òun ni pé àfáàwọ̀ àgbàbò tó huwa al-Qur'anu alladhi yamshi ala al-ardi àwọn alùkùránì tí ń rìn lórí ilẹ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ gbésí ayé wọn wọn ò wá sí i lò wọ́n wá parí ẹ̀ síbi tó dáa tọ́rọ́ náà ó ti sọ pé inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam. a máa mí ṣe ẹni o ìmọ̀ lo àfáà díẹ̀ ìmọ̀ lo tèmi díẹ̀ o. inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam. ẹ fẹ́ràn kéwù ni ìbá tẹ̀kí nínà fún yín ni mo ti tún lọ́dọ̀ wọn wá sí àgbáyé báwọn àbí wọn wá sí àgbáyé báwọn. àfáà àgbòtó imaman oya. imaman fil Qur'an al-karim wa ulumihi. imaman fil Qur'an baba ẹ ṣeun ẹ lọ jókòó ẹ ṣeun ẹ wá jókòó ọmọlẹ oya Abdulrasaq gbá báwọn mo fẹ́ ṣe ìyáwó àfáà ni ọlọ́mọṣàbáwá kẹwọn àmín. ẹ wá jẹ́ àkànkẹ́ 15 àkọ́kọ́. imaman fil Qur'an al-karim wa ulumihi. كان الشيخ عبد الغني إماما في القرآن الكريم. طبعا سأقول كلمة إمام أني عام أني خاص sẹ́rí ìjòkó tòní ò ní jẹ́ wá sí lẹ́kṣọ̀ ni o náṣì ò ní pọ̀ torí bàyánù ni ìmáàmán kẹ́lìmà yẹn ó ti di úrúfù fún gbogbo ẹni tí bá ń ṣe mọ́mù tí ń kírun fáwọn èèyàn àmọ́ nínú kéwú aṣáájú ni wọ́n ń pè bẹ́ẹ̀ lànàbì fi sọ yí pé tó bá dijọ́ àlìkìyámọ̀ àwọn méje kan ó máa bẹ lábẹ́ gbòógì ó wá ní ìmáàmù àdìrì kìí ṣe ìmáàmù ọ̀yàn. ètò wájú ń lo kálímà ìmáàmù bí yìí ni wípé ní Kwara tá a wà yìí
ó ń kálukú wá dẹni tí ń ha kùránì lónìí gbogbo wọn tó ha kùránì lónìí iye kùránì tó bá ha ó bá jádàbí ó bá má jádàbí àfáàbò tó ní kọmíṣàn lórí ẹ̀. Allahu akbar. imaman bil Qur'an al-Karim wa ulumi. awwalul hafisina ni wọ́n pè wọ́n luqiba bi awwalil hafisi. Balil ahafisi. àfáàwọ̀ àgbọ̀ àbò tó là kọ́kọ́ ń kùránì ní Kwara wa yìí tí wọ́n ha tó sì ṣe déédéé wọn ò wá ha lásán àmìlàbíhì wọ́n wá lò ó páwọn èèyàn kùránì competition ní ìsìn ẹ má bínú o kùránì kọjá bẹ́ẹ̀ o àmọ́ kó lè yé wa alukùránì yukhatibu nasa ala qadri ukulihim kùránì competition tó di tajà tẹran ó yẹ kó ti yẹ yín máa hùn torí lómi òrìrì ò pé níṣẹ́ wa ní kùránì náà ló wá sọ pé di tajà tẹran kìí ṣe kùránì mo ló di tajà tẹran competition mo pè é. So tajà tẹran tí mo wá wíwèé wá ṣe wípé zamu ni ó ti di n tó pọ̀ yanturu ju ti tẹ́lẹ̀ lọ tó jásí pé lásìkò táwọn àfáàwọ̀ àgbà àbò tó ń jẹ́ oníkùránì ẹ̀rin mẹ́lì ogún ẹ̀ní rẹ́lòmí ẹ lọ gbọ́ wá sí àwọn alájẹ́ àgbà bí bàbá bá wí àyà kan nìsín àfáàbò tó ti gbé kódà bá ṣe ní kùránì ó sì pẹ̀ fún yẹn ń jọ àlìkìyámà bàbá ní kódà bó bá di jọ àlìkìyámà àwa náà máa wà nínú ẹni tábìlì gẹ́ni ó sì pẹ̀. alájàgbé ṣe mùjámọ́lá la fi sọ yí pé imaman fil Qur'ani karim kí wá ṣe kùránì lásán wá ulumihi àwa jòkó bàbá kọ́ àwa ní kùránì dàbí wọ́n sì kọ́ wa ní tajwidi èmi ń bẹnu ẹni tá a fà kọnu kíláàsì lóde ndídì sọ pé mi ní ìṣèwádìí gbogbo àwọn àfáàwà lisanu sheikh àfáàwà náà àmẹ́mi ló lórí ọmọ kéwú àfáàbùtó torí tèmi ti di méjì wọ́n kó èmi lè kéwú àlàjì àgbà tí wọ́n ti bí èmi sọmọ ìpẹ́jọ́ ń kálùkù àti kọ́kọ́ kémi náà èmi wọ́n ti kí ọ ilé kéwú àlàjì àgbà ni wọn ò bí ọ ń bẹ̀ o wọ́n bẹ̀ mí èmi mọ̀ fẹ́ léyìn ojú ń kálùkù lọ sáré pé ìwọ̀dọ́ wọn èmi ni olórí ọmọ kéwú ọlọ́run jàre yípa imaman fil Qur'anil Karim wa ulumihi ilé ṣíngiri làáfà ní bàbá wa àfà gbàbò tó ti bẹ̀rẹ̀ ṣíṣe wá sí fáwọn èèyàn jọ àlàrúbá ẹ̀ ń jẹ́rìí nínú agboléhùn làáfà òun kò tó máa kọ́ wa tán súnmọ́ àbáyé wọ́n tó wá kó àwọn èèyàn jọ nírọ̀lẹ́ àkọ́kọ́ nù. Kana muharrihan bari'an. àfàwọ̀ àgbàbò tó muharrihan bari'an olùkọ̀tàn ni wọ́n olùsọ̀tàn ni wọ́n ọ̀tọ̀ lólùkọ̀tàn ọ̀tọ̀ lólùsọ̀tàn ẹlòmíì kọ́ kò lè sọ ẹlòmíì sọ kò lè kọ́ àmọ́ àfàwọ̀ muharrihan bari'an kí mo kọ síwájú ẹ̀. Urifa bi diqqati lákì tàríkì dáwàtì. mo mọ̀ọ́mọ̀ ní káàfà rẹ̀ sọ fi kabẹ̀ òun nítorí kẹ́lìmọ̀ díkọ̀ tí mo fẹ́ wí mẹ́. kìí ṣe gbogbo ẹni ó kọ̀ tẹ̀kalẹ̀ ní nǹkan dáadáa ẹlòmíì kọ́kúkọ ló kọ́ ẹlòmíì tó kọ kalẹ̀ ní dayérú dòde olónìí òun ní dayérú dòní olónìí. wàmá min yadin illa sayabula wayabukọ yadahuma wayabukọ daharuma katabati yadahu. ń bọ̀ ẹ má ti já. muharrihan bari'an urifa bi diqqo àfa àwọn àgbàbò tó tí wọ́n bá sọ̀tàn báyẹ̀ ẹ́ bà bẹ́ẹ̀ kódà kẹ́ fi tẹ̀gẹ̀kún kèé wá ṣe ìtàn lásán
tàríkù ìsìlámì ìtàn ẹ̀sìn ìsìlámù táfà bá bẹ̀rẹ̀ ọ̀tà nábì báyìí ẹ̀rọ kó sojú wọn ni. ẹ wá wo àfà mélòó ní dèdè wọn ní òsínmọ́ níṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ láyé lónìí tí n tó sì sọ̀kalẹ̀ sì wà relevant sí ti ń ṣẹlẹ̀. ẹ fún mi méjì tẹ́ bá ti dákọ̀ àfàbò tó tán tó ti lọ tí ò wá lọ tọrọ rẹ̀ sì ń ṣe déédéé tábà wá wí àní wọ́n fi abáwàṣà ní alájí àgbà àfàbòtó ẹ tún pin náà nù àfàbòtó náà làlájí àgbà náà làfàbòtó torí wípé kódà ẹjẹ ń fira wa ṣàpèjúwe irú àwọn àjọ alájí àgbà ní ìsín ṣe é mọ̀ pé mẹ́ta ni wá àwọn kan bẹ hum minna wàlẹ́ iṣu máa ná àwọn kan bẹ hum minna wà hum máa ná àwọn kan sì ń bẹ lẹ́ iṣu minna wà hum máa ná ẹ máa lọ tú ọ̀rọ̀ ọjọ́ mi nù fífa mi máa ń wàhálì. yantiqu ma fi famihi ma'un. àmín. da'iyan kan balighan. èyí tí ìdébẹ̀ wà fà ẹ̀ka ilé ẹ̀kẹ́jì mo ṣe síwájú ni ó tún níbi kan. fi naqli tarihi ad-da'wati wal madrasati al-adabiyya. wal madrasati al-adabiyya ọ̀pọ̀lọpọ̀ tàdàbíyà tó ń kálukú àfàgbà ṣèkínní báyìí àfàgbà ṣèkínní báyìí bó bá rìfà ó máa rìfà sówó àṣẹ àgbáyé ó máa rìfà sáfà bùtú gbogbo ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń dàrú lónìí yìí bá àfà wa bá ń bẹ ni wọ́n ti bá wa yanjú ẹ̀. wọ́n ti yanjú ẹ̀ pé òun kò rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa sọ wọ́n dẹ̀ máa kó ti déètì wọ́n sì máa sọ pé àwọn tó wà ń bẹ̀rẹ̀ yìí torí wípé àfáà àgbà àbòtó iṣẹ́ ọlọ́run ni wọ́n wa kullun muyassarun lima khuliqa lahu wọ́n ṣẹlẹ̀ kẹta àfáà sọ̀rọ̀ sọ́fí. kana da'iyan balighan. àyà tó ṣe déédéé léyìn bẹnu Suratul A'raf 176 o ǹbẹ́ máa fa àyà ni o gbogbo tí mo kọ òun kò séyìí tí ò ní Kùránì nínú. ìtàn la fẹ́ sọ lónìí kìí sì tún wá ṣètàn lásán fáàrí la fẹ́ ṣe ipe àdúpẹ́ pé ara wa là fáàbò tó bẹ́ẹ̀yàn bá wá sọ wípé ẹ wá ṣe fáàrí ànìkéwò yìí ọ ní fàámọ̀bì ní mẹ́tìrọ̀ bíkà fáàdí wàláhì kéwú pọ̀ àfáàbò tó ẹlẹ́kẹta da'iyan balighan. da'iyan ṣé gbogbo ẹni tí ń ṣe wáàsí náà ló wá balik àwọn afáàsì kéré nù àwọn fún bàlágà. da'iyan ẹ lọ wo ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana ṣé ẹ rí lára fábòtò àbẹ́ rí. ila sabili rabbika bil hikmati kó tó ló lo Kùránì ó kọ́kọ́ lo làákàyè akí bàbá wa gbà bàbá wa ń lè lá akí bàbá wa gbà bàbá wa ń lè lánu ọlọ́mọsábà ṣàlékún dáadáa fún yín bàbá wa national missioner Ìmáàmù Mọ̀lẹ́ professor tó bàbá wa lè lá ìyá wa professor da'iyan balighan kí ló ti kọ síbi àfà yìí. امتلك قدرة متميزة على تبسيط المعاني الشرعية لعامة الناس. bá àfà bá ń sọ̀rọ̀ tàríkh tí wàá sí wọn bá lọ bí tàríkh ẹ gbádùn ẹ̀ tó bá tún wọ́n ń sọ̀rọ̀ ṣẹ̀ríà tẹ́lòmíì bẹ́ẹ̀ ń bi tó jòkó sí lónìí tó dá sí pé ń da ṣẹ̀ríà rú ni ìmáàmù mi ò ọlọ́mọṣà kí Àlàjí àgbà. àmín. ilé bàbá wa àgbà jára mo ti sọ láṣẹ àì ń pọ́dún kábọ̀ báyìí náà. mo ní wọ́n ní Àlàjí àgbà ò ṣe tíra wákàtí òun ṣe lásán òun ti tó bàbá tó jásí pé tẹ bá lọ wo wákàtí òun ṣe òun bàbá dòkítọ́rù ló jókòó yìí gbogbo ń tá a bá lè kọ ẹ wà ní reference
ẹni kí ni máríjáwù rẹ̀ bàbá wa Dr. Eléworo àwọn àfa wa nù. Allahu akbar. wọ́n wà ní kí ni reference ẹ̀ bàbá wa sọ lọ bàbá wa ń dá wákà wọ́n wá ń sọ ọ̀rọ̀ kọ̀bùlí àti bàdí bàbá wa ní tírà tó sọ bẹ́ẹ̀ Mudawana ni. Allahu akbar. bàbá ti sọ gbogbo pé tẹ́ gbogbo tí mo sọ yìí kìí ṣàròsọ o tírà tó sọ gbogbo tí mo wí yìí o Mudawana ni o al-Mudawanatul Kubra àti ìdàfọ̀ òun fi kí ìta ti mọ Mudawana. bàbá ó sọ yìí tó ẹ wo òṣùlùbù tálájí àgbà ló ń bi wákàtí tó ń ṣe ẹni tó fojúlẹ̀ sọ̀rọ̀ nínú irun ẹni tó fojúlẹ̀ sọ̀rọ̀ nínú irun kódà bó ṣe di irun rẹ̀ bàjẹ́ ẹni tó gbàgbé sọ̀rọ̀ nínú irun ẹni tó gbàgbé sọ̀rọ̀ nínú irun bọ̀rọ̀ náà ò bá pọ̀ bá díyà ni. tíra wo ló tẹ́lẹ̀ yìí tíra wákàtí òun ṣe bàbá lásán ó tó tajà gbọ́. alájí àáfàá wa gbàgbó tó dá ìyẹn baliga ẹwọ́jọ́ tọ́rọ àwọn ẹlẹ́bọ wá ṣẹlẹ̀ ẹwòye wá sí táàfàá wa gbàgbó tó ti sọ lórí rẹ̀ èyí tó wà èyí ẹjẹ́ fún yín ní misalu lẹ amsali ńjọ́ tọ́rọ Iran àti Amẹ́ríkà ṣẹlẹ̀ ńjọ́ tí ọ̀rọ̀ Iran àti Amẹ́ríkà tó ṣẹlẹ̀ ẹ wá wo wá sí táàfà ti ṣe t'Amẹ́ríkà àti Iran ò tí ì níran kan páwọn ó jà rújà tí wọ́n jà yìí torí èyí tó ti máa jà bọ̀ kéé yíwọ́ àmẹ́lẹ̀ yukharibuna buyutahum bi aydihim. àfà mélòó ló ṣe wá síbẹ̀. Allahu yarhamu. àfà mélòó wá sí rẹ̀ wà relevancy ń so ti ẹ̀ máa tán pè ní Iran àti Amẹ́ríkà tẹ́lẹ̀ da'iyan balighan kí ló lẹ́kẹ̀rẹ́ àwọn yìí. عن عقيدة التوحيد. mudafi'an an aqidati tawhid ṣe báwọn kan da tawhid rú lónìí ni ọlọ́run mọ́sá kálájí àgbà Àmín. bẹ́yàn bá wọlé kéwú àwọn àfáà wa àgbà ní pé mi ó kọ́kọ́ jí sí kéwú láyé àfáà mi kọ́kọ́ mi rè mi ó kọ́kọ́ jí sí kéwú lẹ́rọ àfáà àgbà yára lọ́wọ́ kọ́kọ́ mi kéwú ní tó jẹ́ kéré tèmi náà yí níbi kéwú nù torí ibùnú nàìjíríì láyà ń jábù wà ń nàìjábà fáka àbá. Bàbá ló kọ́ orí yóò yí Yorùbá lọrin ni mo sọ. حفظكم الله ورعاكم. مدافع عن عقيدة التوحيد. bàbá délé kí waraqatul islam láfi bẹ̀rẹ̀ sá waraqatul islam أكبر. ilam arshadana Allah wa iyyaka anna Allah azza wa jalla wahidun. ẹ wo èèyàn mélòó ló nírú manhaj yẹn ọ̀rọ̀ alájà àgbàkọ́ là ń sọ lónìí ọ̀rọ̀ àfáàbò tó ní àmọ́ kò sí bó ṣe fẹ́ sọ̀rọ̀ àfáàbò tó àwọn máa padà sọ̀rọ̀ alájà àgbà ni àfi tó bá máa àfáàbò tó. kódà mo mọ̀ pé àlífò mọ̀ wò pé àṣìpá àfáà máa àfáàbò tó tó báyìí. ó níye ìgbà tó jásí pé èmi àtàfà nìkan ni ẹ dákun kí ló fáàrí wò la fẹ́ máa ṣe ní ìsín téèyàn bá ní ẹnìkan pè mí ní mo gbọ́ wàásù yín kan wàláhì wàásù yẹn ní agbára mo ní kò sí fàárí ń bẹ ìtàn ṣe ń lè wà nù tá a bá lọ sí nǹkan míì tá a bá wá gba fọ́ọ̀sì ń bẹ ni kò sí fàárí kò sí fàárí kankan bẹ́ẹ̀. Ifọ̀ lèmi àtàfà àti jòkó gbẹ̀yìn Ifọ̀ láti jòkó gbẹ̀yìn wọ́n ní àáfà wa ànípẹ́ lọ o wọ́n ní ànípẹ́ lọ o Ifọ̀ lèmi àti wọn láti jọ sọ̀rọ̀ gbẹ̀yìn ẹni tó èmi ti dé kalẹ̀
àwọn wá dé wọ́n wá ní ẹjẹ́ ìtẹ̀ mọ́ lọ bí wá sí mo ní ẹjẹ́ lọ wẹ̀ mo wá wẹ̀ tán wọ́n ti wá wọlé pé ẹ ti wẹ̀ mo ní mo fẹ́ múra náà wọ́n bá jókòó la bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wákàtí mẹ́ta a tún sọ̀rọ̀ lọ àwa sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ ìfọ̀ ni bí n bá máa sọ báyìí àwọn èèyàn nímọ̀ pé mi àtàfà kúlóòsì fáàrí ò gbọ́dọ̀ máa jáde lẹ́nu tiwa ibi tá a bá ti máa ṣe báyìí náà láti máa ṣe nígbà tọ́rọ̀ bá dé lọ́dọ̀ àwọn àfọ̀nbàlágà lìkúlì mọ̀kọ́ àfà yìí mùdáfì àná àkídàtì tawhid ẹ lọ wo wá sí àfà tawhid ni wa'budu llaha wa la tushriku bihi ẹ wo bí wọ́n ṣe sọ̀rọ̀ ọlọ́run lọ. ó challenge mi lọ pé ẹ̀sìn kúkú lè ṣe èmi náà sì lè ṣe má bínú pẹ̀lẹ́. kí lẹ́lẹ́kẹrin. mutawadi'an ghayata at-tawadu. mutawadi'an ghayata at-tawadu. ẹlẹ́karùn-ún èyí tí n bá ti kọ tí ò bá rí bẹ́ẹ̀ sọ fún mi pé ò rí bẹ́ẹ̀. mutawadi'an. Respect is reciprocal. Àfa àwọn àgbàbò tó tẹ́ ẹ bá ń wá tàwádùú gẹ́gẹ́ ẹ má sọ pé mú tàwádùú gẹ́gẹ́ bí máàna lè kẹ́límà àfa àwọn àgbò tó ni. Wọ́n lè kúnlẹ̀ fádìẹ. kúnlẹ̀ lórí ọ̀kadà. Wọ́n mọ̀ ṣe báyìí. Tàwádùn yẹn ló dàbí àìní farabalẹ̀ lójú tí tó bá ń ṣe wá sí ó ti di ẹ̀jẹ̀ ìmọ̀rírì kùránì ìzá qara'tumul kùránà fábùkù fa in lam tabùkù fatabáàkù ó ka kùránì inú ara rẹ̀ sì gbá ó yẹ kó chẹ́kì ìmánì rẹ o ìmánùkà yankusu wala yasid àti kùránì ti wí ọlọ́run láwọn àǹzálí ní àzàlì kùránì alájábàlín lára àìta ó káṣí àkùránì wá ń sọ̀kalẹ̀ sínú ọkàn tiẹ̀ ara rẹ̀ wá balẹ̀ ó tún wá mì bí ẹni ọmọ ọtí gáyà tó táwà dún ìní ń bẹ lọ́dọ̀ àfáwa orí bẹ́ẹ̀ bí orí bẹ́ẹ̀ kí ẹlẹ́kẹfà kariman nafsi ọlọ́rẹ̀ rà fáwa la nuridu minkum jaza innama nut'imukum liwajhi la nuridu minkum jazaa wala shukura. ẹ wo ọdún tó ti ń bá bọ̀ wá sọ́lọ́sì lẹ pa fáwa ni wọ́n rí ṣe bùkátà òun bùkátà tí wọ́n fi ń gbọ́ ló fi dàbí ìgbà tí wọ́n lọ láì fi kalẹ̀. tọ́ba wa ní táwọn jọ nínú àwọn sàábì Abubakar Siddiq ni Umaru tún pín òun pín tiẹ̀ ó kó dà kan wá. mo ti sọ pé ìjókòó yẹn ṣe wá sífa lecture ni class ni as a lecturer kìí ṣe Mr. lecturer tí ń kọrin o èèyàn máa ń yan gbogbo ẹ̀ ní o. ó wá ní kí ló fi kalẹ̀ ó ní mo fi níṣù kalẹ̀ mo kó níṣù wá Abubakar ló ní kí ló fi kalẹ̀ ó ní ìfi nǹkan kan kalẹ̀ gbogbo ẹ̀ mo kó wá bá a fa àwọn àgbàbò tó ṣe rí nù kariman nafs wọ́n sì fi jàlájẹ́ àgbà ni gbogbo àwọn attributes ilẹ̀ mọ̀ rí lára bàbá kódà ẹni tí ò bá máa fáàbò tó yóò máa mọ àwọn nǹkan tí ń wí yìí kò kàn ní mọ̀ bìdíkì ni kariman nafs ọlọ́rẹ̀ ni wọ́n bàbá máa ń tọrẹ gan àwọn òsínú àwọn àfáà tí wọ́n pè pé afẹ́ wá ṣe mọ́ wá
abẹ́ mọ́ fún wọn lówó ṣé ẹ bá fẹ́ ṣọ́ọ̀tì ẹ̀ pàfàbò tó ẹ wá pè wọ́n wà sí tẹ wá ní ká bá yín gba donation. bàbá ní níwàásí kan ní àwọn agbowó báyìí ẹ máa mówó wá mo wá wọ́n báyìí pé níwàásí àṣàrù ni o wọ́n ṣe wáyé táwa ní tó gbogbo jàmáà àti wá dórí gun owó báyìí ẹ máa mówó wá mọ̀ láyé làfọ̀ṣẹ́. ẹjọ́ tá a fà kú wa lórí nǹkan tá a kọ àfàrọ̀sọ́fin ló kọ ṣàwọn pé lìsánù tiwa náà nù. rárá nígbà táwa ń bọ̀ wá tá a fẹ́ pé wá ní a lórí yìí mo wá ka orin mìíràn wò ó a ní lórí yìí kò sí bá ṣe kà á tó àwọn èèyàn ó sunkún ọ̀rọ̀ àfàbò tó sì ti kó lẹ́kún ntọ́rọ̀ wọn di ni pé alẹ́ ìtàkà omi yálà múnà bí má gàfárà lírọ̀ bí wájà àlà ní mìíràn lè mú kíra mo wá jí lánàá ni wáyé wá dé mo fi wá sáré kọ kínní yìí kìí ṣe wáyé tàwọn ànábì torí pé wáháyù ìtumọ̀ méje ló ní nínú usulul fiqh tẹ́ bá tún wá lọ́nu tafsiri ẹ̀ tún rí sóyin ń gba wáyé ni oyin ṣe ń gba wáyé ni ẹ̀yìn ní sọ̀sọ́kùsọ̀fà bàbá dòkítọ́rù kùránì ni sọtí má ní ń gba wáyé ọlọ́run jà ní ìgbésà ẹ̀yin náà lè fi kọ́ wa. صبورا على الدعوة. ẹlẹ́kẹ̀ẹ́fà kọ́hún ẹlẹ́kẹ̀ẹ́jẹ. جاب المدن والقرى داخل نيجيريا وخارجها لنشر الإسلام. صبورا على الدعوة. wọ́n ṣe sùúrù lórí dáwà púpọ̀ fa wọn ètí bẹ́lòmíì ní ìsìtí tó fi pàtẹ kínní yìí tó sọ pé èsì ọ̀rọ̀ ẹ wá dúró ẹ wo iye ọ̀rọ̀ tí wọ́n sọ sí àfà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wasbir ma'a alladhina yad'una rabbahum wal 'ashi yuriduna bá a fà wá àgbàbò tó ṣe rí nù gbogbo tí n kà yìí ló láyà Kùránì kọ̀ọ̀kan saburan ala da'wa ṣé dáwà náà kọ́ wọ́n tọ́ sí khitamuhu misikun saburan ọ̀pọ̀lọpọ̀ bí tá a bá ti pàdé kódà ń sọ ń jò ní ìpè mi ní èmi náà gbowó tí yẹn bá pè mí o àwọn mẹ́yẹn bá ti pè mí sí máa gbowó o epo yìí ti kọjá bẹ́ẹ̀ alọ tó kó ìyá jẹ wá bọ̀ ni iṣẹ́ Ọlọ́run ni aláì iṣẹ́ alájẹ́ àgbà náà nù bẹ́ẹ̀ ni àmẹ́ni tó pè owó kọ̀ọ̀kan san kọ́lọ́run tó san saburan ala da'wa ẹ wo gbogbo gba ogun àwọn hajamat wọ́n bú wọn débi pé wọ́n bú àwọn tó bí wọn àwọn kan kójọ wọ́n ṣàṣàṣì èyí wọn ò torí ẹ̀ ní káàfà ọmọ sòdodo mọ́ kàkà kó wá dẹ̀ lára ọmọ kìíní kan yìí tó pelege sí ni àsìkò òun làáfà òtún àti ṣe bódodo ni wọn wá láyà mi rabbi akhrijni mukhraja sidikin wa adkhilni mukhraja sidikin. من لدنك سلطانا نصيرا. saburan ala da'wa àfà ọmọ farada nǹkan o wọ́n farada nǹkan o tí wọ́n ní àṣẹ lẹ́nu pẹ̀lú Kùránì tí wọ́n sọ fọ́lọ́run pa wọn fẹ́ rí wọn mọ́ tí wọ́n sì wá wọn ohun tì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Allahumma adi qawmi wọ́n sì bá lọ́dọ̀ àlàjì àgbà náà nù. كان قدوة في حسن الخلق. ìwà tó dáa ní bẹ lọ́dọ̀ àfa wọn èyí ṣe isma' qawli wala tanzur ila amali. A role model and a leader by example. Bá àfa àwọn àgbọ̀ ọ̀bọ̀ tó ṣe rí nu.
wọn èé ṣàwọn tọ́lọ́hún ó táyà kùránì jámọ́ lọ́wọ́ lórí pé lima taquluna ma la taf'alun qudwatan fi husnil khuluq àwọn kan bẹ qudwa làwọn náà o àmọ́ fi su'il khuluqi. ntí ò jẹ́ kẹ́ ẹ rí kọ́ ọmọ kágbára yín ó ká ọmọ ẹlòmíì torí wípé n tó délé bá lẹ́nu wọ́n sì lọ́mọ èé bá pèlè ìyá ẹ̀ lẹ́ kó sàṣọdá. àmọ́ iṣẹ́ bá àbá fàmà pọ̀dámà. báwa àfáà àgbélẹ̀rọ ṣe sọ pé ibnu najibi láyà ń jábọ̀ bẹ́ẹ̀ náà ni ibnu mufsidi láàyò fùsídù wàyín fàsádà tí ẹ ó kò ní fàsádà yóò di àfùsádà. a máa fà wá wọn ò ní kọ̀rọ̀ wọn ò ní gbangba gbangba wọn òun náà ní kọ̀rọ̀ wọn kọ̀rọ̀ wọn òun náà gbangba wọn wọn ò ní yàrá ìwọ̀ kan. sáàfà wa tiẹ̀ wàlí kí n bàrí. tọ́tọ̀ wá pàtó ìwá àsínà wọ́n ti padà yí ọkàlẹ̀ pítọ̀. ẹ̀kọ́ kan náà ni La ilaha illallah. tọ́ba ti mú bòrí tó fi lé èjìká wa yìí nígbà tẹ́ bá rí ìbòrí wọn padà kó mẹ́ yóò bọ́ sórí tébù. ìdánkájífù. husnul khuluq qudwatan fi husnil khuluq. ó di mẹ́jọ kí lọ́lọ́ kẹsàn-án. mukhlisan lid-da'wa. mukhlisan lid-da'wa ẹ bá ń kábẹ́ ọ̀hún. عاش للدعوة إلى الله ولم يعرف عنه استغلال العلم لمصالح دنيوية. ẹ gbọ́ àfàrọ̀ sọ fi kalẹ̀ ẹyọ kọ̀ọ̀kan. عاش للدعوة إلى الله. gbogbo ìṣẹ̀mí wọn wà abudu rabbaka àtàyà ti yakali yakini wọ́n lo ìṣẹ̀mí wọn nítorí dáwà tó bá jásí wípé ìyá wa yìí mo bá ní sùúrù ni bá a bá pè wọ́n jòkó nìsín pé ẹ wojọ́ tẹ́ ẹ fẹ́ ra yín sígbà kan lọ 365 days ní bẹ nínú ọdún kan ẹ fún wa ní iye ọjọ́ tán bá ní 20 years bóyá ni wọ́n fi jọ jòkó 1 year kódà ńgbà tán ń gbé Táíwò àwọn ọmọ kéwò jẹ́ ń gbádùn wọ́n ti lọ dáwà ni àṣàlì dáwà wọn ò wá ṣe nítorí tọlọ́hun walam yu'raf عنه استغلال العلم لمصالح دنيوية. bọ́lọ̀ ń ṣe bù wọn nímọ̀ tó wọn ò lò gẹ́gẹ́ bí ìsàrújì àti pàwọn èèyàn jẹ ọlọ́run ò jẹ́ kí àyà kan ó ṣẹ mọ́ wọn la wala ta'kulu amwala nasi bil batili wala ta'kulu amwala nasi bil batili. عنه الاستغلال العلم لمصالح دنيوية. àwọn kan bẹ ní ìsìn ìmọ̀ wọn wọ́n fi ń pàwọn èèyàn jẹ ni mo rántí ijọ́ tí làwálì lóhun fún wọn mọ́tò ó sojú wa bí bàbá gọ́fìnà ṣe fún ìmáàmù lọrin ní mọ́tò yìí tí Bùkọ́lá náà fún wọn ní ẹnìkan ó ti mọ ìrònú tẹ̀ ní ìsìnkú yé wọ́n sì fẹ́ mi náà bàbá wa àbò tó hùn orí ẹnìkan ni ó wá gba kọ́kọ́rọ́ mọ́tò tí ò tún lọ bí wọ́n ṣe ń fáwọn àáfàá ní mọ́tò tó tí wọ́n ń fún wọn lówó ẹ̀mí èló làwọn tó ń ṣèjọba rántí wọn wọn ò tẹ̀lé rántí wọn wọ́n bá wọn sọ̀rọ̀ ṣé wàá sí yídì náà lẹ fẹ́ sọ ní Táíwò. wàláì àáfàá burú o wọ́n bá ṣe kínní kan ẹ̀ ṣe kínní kan fún wa ìdì náà ṣèrà kò lè yá àwọn kan àwọn kan ló yé Allahu Akbar. àwọn kan ló yé ọlọ́jà rí i pé bàbá Lìsánù tún wò pé mukhlisan للدعوة. aya Kùránì sẹ́mọ́wà wa ma umiru
illa liya'budullaha mukhlisina lahu-d-dina. kí lẹ́lẹ́kẹ̀ wá àfà yìí كان محبا لطلابه. àfà tí wọ́n fẹ́ kí má wulẹ̀ tó léyìn bó bá testify ṣiṣẹ́ pé Allahu Akbar. Allahu akbar. muhibban li tullabihi ìjọ jẹ́ kó máa kéwu ẹlòmíì ò gbérí nìsín ó ti fèpè bá tiẹ̀ jẹ́ tí èyí sàwọn èpè orí ahọ́nfà. àwọn ọmọlẹ́yìn àwọn èpè sọ́ọ̀yìrá bàbá tìǹà. ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. ẹ̀wọ̀n kan gbogbo àwọn tí wọ́n wá jẹ́ ọmọ kéwu àfà tí èyí bá ṣe tó ń kálukú bá ń sọ yí pé ọmọ kéwu ni ọgbà ọmọ kéwu bàbá rẹ̀ jẹ́ àgbà náà gbogbo wa. muhibban li tullabihi wọ́n nífẹ̀ẹ́ ọmọ kéwu púpọ̀. wàhálà tí wọ́n ṣe ní òkèkèrè lásán nílé Ṣíngínní eléyìí òun ti tó lásán àmọ́ torí pọ́ bá tá à ń sìn í burú ni àmì èyí tí ó gbà ń bẹ̀. kí lọ́lọ́ ẹ̀kọ́ kan náà fà yìí kí lè gbé máìkì kalẹ̀. yáhi sunnati khatamil qur'ani fi salati tarawih bi madinati Ìlọrin. káyìnbà táwa ń yọrí bọ̀ wá àríbi táyà ti ń fi odidi kùránì parí tàráwì nílọrin yìí òun kálukú lọ Táíwò ni wọ́n wá ní àwọn àgbákò ẹnjìnì kan ẹ̀ sì máa gbọ́ lókèké abẹ́ ìrántí ni odidi kùránì ni bẹ́ẹ̀ yẹn bá ń dán wò nísìn lásìkò táwa yìí èyàn ó gun ọlọ́run tàráwì òun ni odidi kùránì ni nígbà tá a fa ò ti wá sí mọ́ èèyàn mélòó ibi mélòó láti rí tán fòdìdí kùránì parí tàráwì táwọn èèyàn sì dúró. ẹ wá wò ké tó wá ṣe dáṣẹ́ ní ọ̀rọ̀ o kírun lẹ́yìn àfàrí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n tún máa ṣe tẹ̀júwìdì ni wọ́n tún sàmọ́ pé àwọn téèyàn bá kéwú bíi ṣùdẹ́sẹ̀ ilẹ̀ ọmọ gbogbo àwọn tó ń kéwú sàmọ́ pé àwọn kan bẹ tí wọ́n máa ń fast. nígbà tá a wà ń Cairo bàbá ẹran tí ọkùnrin Kánò kan tí wọ́n kírun fún wa tó yá tẹ́nu rẹ̀ yá gan báyìí òun là máa fẹ́ kó kírun ó há Kùránì ẹ̀rọ kó ti di Kùránì gangan ni ìṣẹ́jú mélòó òun là máa ń tẹ̀lé àwọn táwọn tó ní bá sì tù bá ti dé bẹ́ẹ̀ yóò kì í tiẹ̀ tá a kì í tiwa ni ẹbọ́ lọ́n kúkú rí gbogbo akílá máa parọ́ fún. Cairo kò yí sí mo rántí títọ́ Dr. Eléoró wá pàwọn alájà lé ta ní sọ̀rọ̀ Abubakar ni láti Cairo ni láti Táíwò ṣe rántí ọlọ́jà rí i pé láti Kánò mo ṣàgbá tó sì já sí kò yí sí adúgbò fàlàjì àgbà o. Cairo ló wá dọ́là yìí Cairo Cairo ìtumọ̀ Cairo nù Cairo kí lálẹ́ kò kẹ̀lá àfọwọ́lẹ́wẹ̀ kò jìlá. jama'a bayna quwwatil khitabati wa fasahatil bayan. quwwatil khitaba wa fasahatil bayan. àfa wa dalahan púpọ̀ wúwa hafusawu minni lisana àfa wa dalahan púpọ̀ wọ́n sì mọ̀rọ̀ gbé kalẹ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ wọ́n lọ sí wáàsí kan lógùn state ọwọ́ ẹ̀yìn ni ìgbà tẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wọlé kéwùnù ẹgbẹ́ mo sí ní ọ̀yìn díẹ̀. ìbẹ́sẹ̀lì àmọ́ àfa senior mi torí ó níyàwó méjì ṣáájú mi. ọba tó wá jẹ́ ọba tó gbà wọ́n lálejò ńjọ́ náà wáàsíwò ni wọ́n ti lọ fàhùbù thalathin wajibun bil haqiqa. wáàsí àfàbò tó ti ń bẹ ní orí táwa yìí gbọ́. ẹ wo ibẹ̀ ni wọ́n ti wá sọ pé as-sultanu zillullahi fil ardi
يأوي إليه ìwọ òdẹ́nì sí yìí kó máa bú gbogbo àwọn kìíní ṣé bí àìtẹ̀láyà kùránì ni wala tasubbu alladhina yad'una min dunillahi adwan bighayri ilmi fayasubbu Allaha adwan bighayri ilmi nígbà tẹ́ ń bọ́ bàtà láwọn ṣe ní bú Allah ọba mi ti parí ẹ̀ lakum dinukum waliya din kí ló mójútó lè ẹ fún àfáà yìí tẹ̀síwájú. ترك حثرا علميا ودعويا خالدا àwọn ti fò kàn جمع بين الجرأة في بيان الحق والأدب في النصح. akin ni wọn àmọ́ ń jọ́ tí wọ́n bá sì fẹ́ kó fún yàn bìlẹ̀ ádàbìlẹ̀ àfa àwọn máa fi ń kó fún wọn ẹni ó mọ èèyàn kó fún jù nínú àwọn àfa àwọn àdúrà gbà ni pẹ̀lẹ́ حفظه الله ورعاه. wọ́n mọ̀ kó fún wọn ó sì tún mọ̀ Allahu Akbar المدير àbá dáadáa wọ́n sọ̀rọ̀ kan kalẹ̀ ọlọ́run ló mọ iye ọjọ́ tó ń sọ ọ̀rọ̀ wọn sì wá sí musẹ́ èmi nìkan ló lè yé kò lè yé ẹ̀yin náà torí bí táyìn rò pé mo lọ òun kọ́ mo lọ jama'a bayna al-jur'ati في بيان الحق والأدب في النصح. kí ló lẹ́ẹ̀kẹrìnlá ẹ má rántí tó. ترك أثرا علميا ودعويا خالدا. sórí pa wọn ṣẹ́kù àbí òṣẹ́kù الحمد لله. orí pa tí wọ́n wá fi kalẹ̀ ilmiyan ìmọ̀ wọn ò tán wa da'awiyan dáwọ̀ àwọn ò tán. inna mina shi'ri la hikma owó bá sì tún kó fún mi òsì tó kà ìwọ́kọ́ lè mi ṣe fún ọ̀rọ̀ yìí yóò dàbí ọ̀rọ̀ barista ni ó ní tó ní gbèsè ò bá fi gbá mọ́ onírèsé onírèsé ò bá fi gbá mọ́ kéyìí tó fi sílẹ̀ kó má parun láíláí ṣé n káàfà wa sọ parẹ́ ni alhamdulillah. kódà káàfà wa yabò míì kálífà ó yabò míì ká má lójú ọ̀nà wá sí tààfà ò lè parẹ́ tàràkà atharan ilmiyan wa da'awiyan khalidan. Allahu akbar. àwọn àfáà kan bẹ tí wọ́n ṣe wáàsí tó mi ń jábọ̀ tí wọ́n ṣe wáàsí tí sámọ̀ ó fẹ́ yà á gbọ́ wọn mọ́ nísìnyí ọ̀rọ̀ wọn ti di kánà wá àwátù á kánà ni kánà ni gbogbo wọn ó kẹ́ pé kánà àfáà náà ẹ wá wò ó kà ń lámìyàkún ẹ wá lọ sórí social media lónìí ẹ lọ wo àwọn tá tó ń jẹun ló lára àfàbò tó nì sí ìtọ́pọ̀ kárin àwọn blogger ó kálukú wá open Facebook page lọ wá open TikTok wọ́n máa wá ju wá sí àfàṣì. ẹni YouTube lọ kárin. kẹ́wọ̀n kẹ́ taraka atharan ilmiyan wa da'awiyan khalidan níparí àfà yìí. sọ ìbárítin ilmi wa da'wiyan baqin. ẹ wá bá mo ní sọ́ọ́hìbà irithin ilmiyin wa da'wiyan baqin. tẹ́ bá wo nọ́mbà 14 àti nọ́mbà 15 téèyàn ò bá farabalẹ̀ yóò rò pé ọ̀kan ni àáfà nọ́mbà 14 àwọn àlífà nọ́mbà 15. Allah. sọ́ọ́hìbà irithin taraka atharan ilmiyan wa da'awiyan khalidan iliman àti dáwà tí wọ́n lòun wọ́n wá jẹ́ni tí fún wọ́n wá jẹ́ni tó jásí wípé àwọn ọmọ wọn wá ṣe kíni wọ́n wá jogún ẹ̀. Alhamdulillah. sọ gbogbo àwọn ọmọ òjò ẹ èwo ni èsè áfíìsù ní gbogbo àwọn ọmọ wọn tóbi wádà àwíyín àlífà náà tó wá jogún dáwà wọn wá ń ṣe ayé ò wá sọ yí pé yé káì wọ́n ń ṣe káì fẹ́ lómi kódà wọ́n ń ṣe sàdákàtà fẹ́ lómi lánàá lónìí káì ni wọ́n ń ṣe fún wọ́n ń ṣe sàdákàtà fẹ́ nìkan lánàá ẹlòmíì wọ́n ń ṣe sàdákàtà fún ó di lónìí wọ́n wá ń ṣe káì òní yóò ti wá lọ tọ́jọ́ wá sọ pé àbájọ
Allahu akbar. ọ̀rọ̀ kúnú ẹ̀ kí lẹ wá téèyàn bá wá ṣe lecture tán sẹ́yìn pé téèyàn bá fẹ́ parí lecture yóò wá ṣe summary kí ni summary rẹ̀. كان الشيخ عبد الغني ذو نورين أبو ترك رحمه الله عالما رباني. aliman rabbani ìmọ̀ tí wọ́n èso ní màáyé ìmọ̀ tí Khidiru ní tiwọn fàwájàdá abudan min ibadina ataynahu min ladunna ilman. Allahu akbar. wọ́n èsè bàlẹ́ánù ọmọ báwúrá aliman rabbani naam. جمع بين حفظ القرآن وحسن التعليم wọ́n há Kùránì wọ́n sì tún fi ń kọ́wé èèyàn وقوة البيان wọ́n wá mọ àlàyé ṣe tó sì lágbára والجرأة أكد wọ́n jẹ́ akin níbi ká sòdodo ọ̀rọ̀ والتواضع wọ́n tún wá jẹ́ni tí máa tẹríba والإخلاص wọ́n tún wá ní sincerity pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe. حتى بقي أثره العلم والدعوة حيا بعد وفاته. n tó jẹ́ kí jòkó yìí ó lè wáyé nù àwọn tí wọ́n wá gbé jòkó yìí dúró kí n tí wọ́n bẹ̀rẹ̀ látòrí àfáà wa al-Khalifa al-Sheikh Abdul Hafiz ọlọ́run wá ní ká máa hafadha kí ló ń gbà tí wọ́n. إذا أورث الآباء أبناءهم العلم kó ń kálukú mú lọ léwu tó jẹ́ kọ́rọ̀ àfáà wa orí bó ṣe rí yẹ sírù mo fẹ́ sọ ohun. إذا أورث الآباء أبناءهم العلم والتقوى tẹ́ ẹ bá ti fi ìmọ̀ àti ìpáyọ̀ ọlọ́run ọba kọ́ àwọn ọmọ ولم يورثوهم الأسماء وحدها tẹ́ ẹ jẹ́ kí wọ́n máa lo ọkọ̀ lásán pé sẹ́ẹ̀ mọ̀ wá ni. بقي الذكر حيا وإن غاب الجسد. بقي ذكر حيا وإن غاب الجسد. غاب الجسد. bẹ́yẹn bá fi ìmọ̀ tó nípayọ̀ ọlọ́run ọba kọ́ ọmọ tí ò sọ ipò kọ̀ mi ni ó lò bóńtọ̀ wọn ò bá sí mọ́ ìmọ̀ rẹ̀ ó sì máa ṣẹ́kù. وتتابعت أنوار الهداية. bí ẹni ń ṣe wọn máa wá kọ̀ntínú. الصعيد بيت كان ميراثه القرآن. فالسعيد eléríire èèyàn òun náà lẹni tó jásí pé baytuhu كان مرآته القرآن. inú ilé wọn wọn ò ní nǹkan kan míì tán ṣe bí àfàlù Kùránì. وشعاره السنة. wọn ò ní nǹkan míì tí wọ́n ń gbé lárugẹ tó tayọ súnà tàbí Muhammad. وعنوانه خدمة الإسلام. tẹ bá wá béèrè àdírẹ́sì ilé wọn khidmatul islam ní subhana rabbika. ẹ dákun inna a'tainaka ní ẹja kí fàáfà wa sheikh wa KSK ọlọ́run dákun máa bá wa sọ wọn àwọn èèyàn sámi dáadáa o Àmín. tí wà sínú alágbádùn tàbí lè sàdúrà báyìí ẹ dákun sí àmín dáadáa Àmín. ọlọ́run mọ́sà bá wa sọ àfà wa ọlọ́run bá mójútó wọn ọlọ́run mọ́ fi wọ́n lẹ̀ inna a'tainaka bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar àmín. alọ́rọ̀ bàbá wa gbà bàbá wa yára bàbá professor àfá mi ilé oru wọ́n ti wọlé doctor bàbá ọlọ́mọ ọlọ́run ní ṣe yí nìkan ìyàtọ̀ bí sí gbogbo ọ̀nà òsì máa lálùbáríkà gbogbo àtàfẹ́ jọyọ́ ọlọ́run já jọyín ayọ̀ sámi dáadáa o ajá Latifa al-Qarawiyya ọjọ́ lọ́bẹ̀ iná àtẹ́gbẹ́ àti ìkí náà tó iná Sheikh Awwal ẹ sọ́jà kì dáadáa kí n gbọ́ vice president ẹ̀rẹ́kùn afakumọ̀lá àtà máa sí wọ́n ní ká ṣe ṣáájú iná àti iná tá a ṣe àmáwà tá a ti máa ń lọ tẹ́lẹ̀ wá nígbà tí máa ń ṣe bàbá wa afakumọ̀lá inna a'tainaka bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar wasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar àwọn afáwá sí wá sí jò ní ìníkà rẹ̀ la ilaha illallah nígbà àwọn ju máìkì ilẹ̀ báyìí bàbá ọ̀pọ̀ tọ́ ẹ máa wà gbádá o àìwà gbádá yín sẹ́ni tó dálẹ̀ lónìí adúrú wà sí àìwà gbádá yín tó dálẹ̀ nù bàbá rí bẹ́ẹ̀ a máa lọ́dọ̀ bàbá wa násánà mẹ́sánà ní gbọ́hùn bàbá global ni ẹ fẹ́ gbọ́hùn wọn àbí ẹ̀yà máa lọ́dọ̀ bàbá
afakumullah nígbà bá ti wá sí èyàn ọ̀tá yẹn tó yẹ kó tẹ̀lé yọ wá tẹ̀lé insha Allah hayyakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين ọlọ́run bá kí àwọn bàbá sí ọlọ́run bá kí àwọn àfa àgbà sí gbogbo àwọn àfa wa ọlọ́run bá bùkórè wọn àfa wa Sheikh Abuto ọlọ́run bá bùkórè wọn bisimilayi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. kò ṣe mí kí n sọ̀rọ̀ kankan níjókòó yìí mọ́ kò ṣe mí bẹ́ẹ̀ torí wáàsí yìí kún kẹ́kẹ́kẹ́ ó sì jẹ́ ìránnilétí ẹni rí so nígbà tí bá ti wá rí báyìí bọ́rọ̀ bá ti dá àìtún ṣe wóróworó kan lẹ́yìn ẹ̀ mọ́ àáfàá wa ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ so àná pọ̀ mọ́ òní àwa tá a mọ bàbá wa Sheikh Abuto tẹ́lẹ̀ ní mímọ̀ jinlẹ̀jinlẹ̀ lè jẹ́ ká mọ̀ yìí ara tí ń bẹ́ńlẹ̀ àáfàá wa tá a mọ̀ kọ́ sí lọ́nu gbogbo ń ta bá ti rí lára wa tó dáa àfi síta ni dáadáa lẹ sọ yìí àlùbáríkọ̀ọ́lá àṣáájú ẹ̀dá lẹ́yìn níjàsí mọ́ fún yín àárín ìyẹn àtọ́lọ́hún náà sì ní dàrú mi ò lọ́rọ̀ míì ká kí n gbé kinní fàáfàá wa ọmọlẹ́yìn ló kù òní yìí à ń ṣe ìyàwó àfàá wa Abuto ni wọ́n ka àwọn nǹkan kánrin mẹ́ẹ̀ẹ́dógún fún wa bí wọ́n bá tún jòkó sí wọn ó tún rí kà but a gbọ́dọ̀ gbọ́ kínní yìí lásán ká sì máa lọ àfi ká múra gbogbo kínní yìí ká kà á kún nàdọ̀ríyà àbí tí ó practical rẹ̀ kẹ́nìkọ̀ọ̀kan ó gbìyànjú kí ó ṣe iyọ̀ kan tèmi kàn fẹ́ fẹsẹ̀ rinlẹ̀ ni pé kana muwaffiqan billah ọlọ́run yé wọn kú àfáà gbọ́kàn lọ́lọ́run púpọ̀ àwọn kan kóra wọn jọ wá bá mi lójú ayé àfáà wọ́n wá lóru tí bá ní ìsínlẹ̀ wọn ó sì tún padà wá ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ nínú ìlú ńgbà náà làfáà sí wá sí nípa wọ́n wá níjọ gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yìí àwa akínní Kwara State ni ẹ ṣe mo ti gbọ́ ìwọ́n á ń wà fàákì ká sọ̀rọ̀ aláfà travel Èkó láti wá pàdé èmi ní wá sí kan ní Central Mosque àfà wá wá bẹ̀ àwa parí tán tí wọ́n mọ̀ lọ mọ̀ lọ́rọ̀ wà àwa dúró lẹ́gbẹ̀ẹ́ kan mú ní àwọn báyìí ni wọ́n sì wá ní wíwá tí wọ́n wá sẹ́mọ̀ pé yìí pé yìí sì pé àfà kìí ṣe wíwá tí wọ́n wá ló bí kí n fẹ́ sí yín létí pé wọ́n wá mo sì mọ̀ pé Ọlọ́run yóò máa ṣàlékún kúnkún respond àfà wa ni àfà wa sọ̀rọ̀ ọ̀rọ̀ náà pọ̀ wọ́n á ní àfà mi ò sì ti lè kí wọ́n pọ̀ tó tọ́lọ́run ní olókè wallahi al-azim àsun nǹkan mi lè mọ́ tọ́lọ́run sì lékè ọ̀rọ̀ ń gbóná lẹ̀ yìí dáadáa so torí ìdí èyí afá nígbàgbọ́ sọ́lọ́run ẹ jẹ́ àkọ́ṣe yẹn
bó bá ní nǹkan kan lọ́wọ́ tó dáa tó bá mọ rírì rẹ̀ ewu ni ní ń fa ọ̀pọ̀ ẹni ó jogún àdúrà nílé wọn tó jogún gbígbàdúrà lọ́dọ̀ àfáà rẹ̀ àìwá mọ̀ pé bàbàrà ni nílò ṣe wàhálà àti gba tí ò nítumọ̀ lọ́dọ̀ àwọn tọ̀hún rọ̀tìrọ̀tì náà sì ń kó fún ẹ wo rọ̀tìrọ̀tì ni àfáàbòtó bàbá àdínì sọmọlúwa ń dọ̀kan àwa kò lókè sẹ́sùn ọ̀gẹ́ bàbá ti dé kálukọ́ mọ̀ sí àwọn bàbá wa wọ́n wá sílé kí o súnmọ́ra kálukọ́ sí wọ́n wá ń sọ̀rọ̀ kan àfáàwá lẹ́nu wá ní wọ́n á ní bàbá rí kíní mo ní bàbá ò sọ̀rọ̀ sẹ́ńgbọ́ tí wọ́n á rí bí wọ́n ṣe sọ̀rọ̀ wọn ẹ̀ dákẹ́ wọ́n ní mo gbọ́ wọ́n á sí tí ó tẹ̀lé tí mo láàfọ̀ ọmọ wí lórí. إذا فتح الرجال بما لديه ó tó wa apá ọjọ́ máa lájà àgbà kan jẹ́ súnmọ́ra. مفخرا أن بنو bó sì ṣe le tó bọ́rọ̀ ní ṣe ọ̀rọ̀ dàkílì ni kì í sọ̀rọ̀ ara ta ọ̀rọ̀ nu lé níjọ́ náà ọlọ́run sì ṣàfà báyìí tó bá wá ṣe pé bẹ́ẹ̀ lórí tí gbogbo wa tá a fẹ́ bá a ta nífẹ̀ẹ́ ṣàfà báyìí nínú gbogbo ohun tí wọ́n kà fún wa yìí ẹ dákun ẹ jẹ́ á gbìyànjú ká rí kọ̀ọ̀kan lò ó di mẹ́ni. ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ á patronize iṣẹ́ àfà ẹ jẹ́ á gbéṣẹ́ àfà lárugẹ ilé kéwú wà ńlẹ̀ ilé ìwé wà lábòtó insha Allah bàbá àlífà à ń retí rẹ̀ ọlọ́run sì yọ̀dá bẹ́ẹ̀ fún kẹ gbé ọlọ́run kún yín ni kúnkún tí ó kún yín ọlọ́run wà á darí àwọn tí kúnyàn tí fi rọrùn fún yín. Lastly akíyà ọ̀rọ̀ ẹyọ kan ni mo sọ fún ìyá ńgbà tí aláàjì sáláìsì omi ń ṣe wùrùmù ní ẹ̀fọ́ alájà ọjọ́ nujú báyìí kẹwàá tẹ́tí gbọ́rọ̀ yìí Dr. Léoró wà ń bẹ̀ Al-Arif wà ń bẹ̀ alájà nujú báyìí yàtọ̀ sobira amatihi ọlọ́run lọ́mọ ẹni tọ́lọ̀ máa gbé sẹ́lé ní ọwọ́ ẹ̀yà nujú nù kẹ́ dúró lérí ẹsẹ̀ yín kẹ́ tẹ ẹsẹ̀ yín bọ bàtà fà. Alhamdulillah. Alhamdulillah Rabbil alamin. ṣe wá rí bó ṣe bẹ̀rẹ̀ yẹn bó ṣe bẹ̀rẹ̀ ni yóò máa dá sí ni o. Àmín. wọ́n wà ń tòsí ni wọ́n wà ń jìnnà nínú àwọn èso ara àti tí wọ́n tún máa bí gbogbo wọn àníkàn bànújẹ́ lára. Finally centenary wa la gbé wá bí. a sì ti gbọ́ pé a ti múfẹ̀ kúrò ní July ń tiẹ̀ ti kọjá. ìdí rẹ̀ gbogbo ntọ́lọ̀ ń bá ṣe fàlàjì àgbà ń tọ́ dáa jù ni làwí tọ́lá tó mú lẹ́gẹ́ ìbá. now meeting láti dìde pẹ̀lú àfa wa ká máa nàṣàrà rẹ̀ kí báyìí pé insha Allah grand finale centenary wa yóò take place ní 11th of October. ẹni tí wọ́n máa gbọ́ káàkiri tí wọ́n máa béèrè ẹgbẹ́ sórí gbogbo platform tá a bá wà kí wọ́n sì tún máa ká máa nà sára rẹ̀ bẹ́ẹ̀ pé látẹnu bàbá wa Àlàjí àgbà látẹnu bàbá Àlàjí àgbà tí wọ́n á fi rán ọ̀gá wa chairman wa Professor Moshood Mahmood Jimba hafidhahullahu wa ra'ah wọ́n fi tó wa létí báyìí pé 11th October insha Allah lápàdé pọ̀ láwàá rán gbogbo ẹ̀ ní ẹnu kọ́lọ̀ wọn jọ jàre kó dákun
jẹ́ àdùgbà náà lọ o Àmín. àwa náà ní ká mọ ká ṣe Àmín. kálíbáríkì ó sì wà ń bẹ Àmín. àfa àwọn àbùtó gbogbo ẹ̀yin kàwú ó fi dẹ́rí gbogbo yín bẹ́ẹ̀ tẹ̀dó ti ṣe ọlọ́run lára baba khalifa ẹ ṣé o ẹ kí peter sheikh abdulwahid àfa àwọn jibril gbogbo yín bẹ́ẹ̀ àtẹ̀yìn olólùfẹ́ ọlọ́run ọba kìíyàn Àmín. bisimilahi kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو والله أحد الله الله الصمد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد gbogbo ń آمين. tá a ṣe yìí náà tó amẹ́nìkan náwó látẹ̀yìn pé ìta tó máa ń ṣe káyàn ń kọ́ sáàsì ń bí iná khalifa ọ̀yà dìde sí mi الله abẹ́ni tẹ́bà ní ó dìde bọ̀ sí pẹ́pẹ́ àbí ká máa táìmọ̀ bá má bàa di nǹkan ní a sì pàdé lé rédíò ń jò ní náà ẹ dákun ẹ ní Allahu Akbar الله bí mi bá fa tó bá lọlẹ̀ ẹ̀yẹn fà sókè ní Allahu Akbar الله أكبر كبيرا. láti rí ìyá wa gbà bàbá wa khalifa gbogbo àwọn tí ń jẹ́ aṣọ arọ àbáwà àbòtó àtàwọn ọmọ akẹ́ àwọn tá a ti jáde àtàwọn kọ̀ọ̀kan tá a tún bẹ̀ ń lè kíw náà 1 million naira الله owó lẹ gbọ́dọ̀ ẹgbọ́lọ̀ tó yí wáyìí الله أكبر كبيرا. àlífà ní àwa ní o gẹ́gẹ́ bí alálùmájèrí àbí bàbá sì léèyàn ọlọ́run o mọ́sàbá kí alájí ra imi la ilaha illallah tọ́ gbogbo ẹ̀yin tẹ́ kú ọlọ́run ní payín nísìn kúrò Allah ẹ̀kọ́ ẹ̀dàkọ̀ ẹ̀sí fún alájá Abdurrahim owó kò níra bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àmín kọ́dà ẹ̀ ní sẹ́mùsì yà ẹ̀ lónìí wọ́n mójútó wò ní tó bá rí bẹ́ẹ̀ ni wọ́n lè wọ́n dì lẹ́nu pọ̀ pé ká mọ̀ torí bàbá wa Alhaj Abdulyaqin owó ìyá wa ní sẹ́ńtà ní ẹ̀dàkùn àfà Taofik ẹ̀ ní jòkó wá wà hùn ẹ̀ ń gbó ẹ̀ tó wá jòkó bàbá wa Alhaj Abdulyaqin Salahuddin ẹ̀hùn ló délẹ̀ ẹ̀nà ẹ̀dàkùn kẹ́ni àkáǹtì wọn dà bàbá wa Alhaj Abdulyaqin Salahuddin wọ́n ní 250,000 naira ó jẹ́ 1,250,000 ẹrù ọlọ́run kan nú àwọn ọ̀rẹ́ wa ó ti mú 10,000 naira ti sẹ́ndì ẹ̀sá àkáǹtì wa àbá yìí náà mú 1,000 naira wa olólùfẹ́ afá púpọ̀ ní wọ́n àkáǹtì nọ́mbà ní òkè wọ́n ní tí ń bẹ lọ́dọ̀ wọn yóò máa dá fún yìí sí آمين. àwọn ọ̀rẹ́ mẹ́rin 100,000 ó ti dé òun rèé الله أكبر كبيرا. dákun má wàá pé bàbá wa Kàwúnà dìde ọ̀yẹ̀dẹ fàdífà ni bàbá wa rí bẹ́ẹ̀ kálí Alhaji Abdulgani Alaro 200,000 naira الله àwọn ni wọ́n bù jáde ohun wọ́n kó jáde ìgbà àfá àwọn pos yẹn wọ́n kó jáde báwọn ẹ̀ ní fẹ́ náà kú dákun ma wá ànọ́sì okọ̀ rẹ̀ 200 tí wọ́n ní o Alhaji Abdulgani Alaro ti débẹ̀ bàbá wa Hamid wa ní asaflami gama 2,000 naira ó káìkọ̀ ma wá dákọ̀ bàbá wa Sheikh wa Musa Al-Atiri lókè lélè 10,000 naira àfá wa Sheikh wa Tajuddin àfá àgbà 50,000 àfá wa ní wáránù 50,000 naira àfá Lisanu Sheikh 20,000 naira àfá wa Sheikh wa Abdulwahid Jibril Sulaiman Al-Adabi Al-Professor 10,000 naira àfá wa àgbà Khalifa wa ọlọ́dán 10,000 naira 10 náà ni wá Idrisi ló dé tó sí wáyé àfá wa Idris Al-Fulani 20,000 lọ́kàn mí ní ìgbà lọ́rẹ̀ ṣe kó rí bẹ́ẹ̀ onígbàmẹ́ 10,000 naira Dr. wa Ileworo 10,000 naira àfá wa Lukman wa bàbá Sheikh Lukman ló kọ́ ọdẹ lásàdám 1,000 naira Professor wa Sauda 10,000 naira àfá wa olóyin bàbá wa olóyin wọ́n ti débẹ̀ pẹ̀lú owó 2,000 naira Professor wa Sauda Salah 10,000 naira bàbá Kawu 25,000 naira Dr. Owóyalé èlò Dr. Owóyalé 10,000 naira Alhaji Yakubu Amasa 10,000 naira Imamu wa Ferumale 2,000 naira bàbá wa Àbòtó Sani
10,000 naira. Afábùrọ̀ ṣídà Afẹ́nifẹ́re. Oko wọ́n ti abẹ́ gàfárì oko Afábùrọ̀ ṣídà Afẹ́nifẹ́re. wọ́n ti yẹ kàn 10,000 naira. Àfa àwa ìṣòwò 5,000 naira. Àfa ìjàtó 1,000 naira. Ìyá Muallimatu Iqratullah 5,000 naira. Afábùrọ̀ ṣídà Afẹ́nifẹ́re. Àfa àwa Ishaq Jemba àwọn èèyàn àfàbò tó yẹ́yẹ́ ni ọlọ́wọ́ mú yín dúró. Afábùrọ̀ ṣídà Afẹ́nifẹ́re. 5,000 naira. Àfàbùrọ̀ ṣídà Afẹ́nifẹ́re Al-Gamawi 5,000 naira. Ẹ̀rọ ọlọ́run kan 10,000 naira. Ẹ̀rọ ọlọ́run ní lọ tí ò dé fìlà yìí o 10,000 naira. Dákun masala ìdókò ara ẹ̀ jáde. Bàbá wa Dhul Nurayn 5,000 naira. Ẹ ti rí wọn. Bàbá wa Afa Abdulhafiz Agbeku 50,000 naira. Owó òun fi ti wọn. Bàbá wa Fasiru Igbónlá 20,000 naira. Alhaji wa Sáyí wọ́n jẹ́ pẹ̀lú 1,000 naira. Dákun masala ìdákọ̀ ara rẹ̀ torí Ọlọ́run má kí ń gbà náà kí àwọn èèyàn pọ̀ tí wọ́n náwó fira rẹ̀ sínú wọn o ẹ̀ ń gbókọ̀ mímbì kan dákun. Afá Muhammad Bashir Olójò. Àfá Muhammad Bashir Olójò 10,000 naira. Àfá àwa tí wọ́n bàbá ẹ̀ dákọ̀ ara yín o ẹ̀rọ Ọlọ́run tó wọ gíní tó gbádùn 2,000 naira. Bàbá wa 1,000 naira Ọlọ́run dùn tì í. Àfá wálé apá anáfẹ́ mú wá ẹ dákun Colonel Taofik tí Ọlọ́run bá wa tún gbé wa níbi tí wọ́n ń lọ ní rọrùn tí ọ̀pẹ́ mọ́ sísìn ẹ dákun iná àtọ́ iná kẹyọ kan ẹja ṣe fún wọn Colonel tó yẹ pé fíríjì odidi kan ni wọ́n fi sókò àfa wa ọlọ́mọdé gẹ́rẹ́ ọlọ́mọdé wọn sunkún láíláí ọlọ́mọdé wọn máa padà sí aburú iná àtọ́ iná ka bismillahir rahmanir rahim iná àtọ́ iná kalkawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Chief Imam ìlú Àtìrán àfọwà Bukhari wọn yìí débẹ̀ pẹ̀lú 5,000 naira. Yunus láti Ògbómọ̀ṣọ́ wọn ti débẹ̀ pẹ̀lú 2,000 naira. Allahu akbar. Àfọwà máa bọ̀ akíyín gbogbo ọ̀nà ẹ̀dá kòkó káàkó máa dápa rẹ̀ mínà ti dá síbẹ̀ o wọ́n sì wádìí pé lò ó mo ti àwọn owó kan bẹ tí máa ń lé owó tẹ bá kà tó bá lé Àfá Abubakar látàlápàtà àwọn èèyàn àfàbò tó ní ọlọ́wọ́ bọ̀ gbogbo bàbá ìmáàmù wa lódò ta wọ́n ti débẹ̀ pẹ̀lú 5,000 naira. Àfá wa lálápàtà 5,000 bàbá ìmáàmù wa náà sì ti wọ́n bí tèmi náà ni àfá wa tọ́yá yìí dáadáa yóò tún wá tẹ́wọ́ ó ní 1,000 naira. Àfá Albásọ́lí ń kọ́ èlò ẹ̀tì wá àfẹ́ ẹlẹ́wẹ̀ ẹ̀tù ọlọ́wọ́ gbà ní ẹ̀yìn bọ́bá rí bẹ́ẹ̀ a máa dìde fún ti tòní gbogbo àwọn ọmọdé wọlé ẹ̀sùn mọ́ra ẹni Allahu Akbar Allahu Akbar. ọjọ́ òní ọlọ́wọ́ jà fi kìtà dáadáa Àmín. ayé ọmọ pèsè yín Àmín. gbogbo dáadáa ọlọ́wọ́ ṣe fún yín Àmín. ọlá ìfaradà yín ẹ̀wọ̀n àfá àkàràtú 1,000 naira ọlá ìtẹ̀lé àti àwọn àfá nílé kíwú tẹ̀sí yìí gbogbo yín pátá ẹ kara yín ló kàbẹ́ ti kara yín hùn pẹ̀lú ògo ọlọ́run ẹ di dáadáa láyé Àmín. ọlọ́run wá ní fi aṣọ tara wa o kò sì ní ṣe wá ní òkè ta yín Alhaji Abdul Yaqin wọ́n yìí sẹ́ẹ̀dì 250,000 tí wọ́n insha Allah yóò ti bàbá alájàgbá náà ni máa ń gbé wa dìde bàbá ẹ gbé wa dìde. gbogbo ẹ̀yin náà ẹ̀dù sẹ́yìn kó fi máa jẹ́ láti ọ̀nà. tọ́ alhamdulillahi rabbil alamin adúpẹ́ fún Ọlọ́run ọba o adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó fún wa ní àṣeyọrí tòníṣe ọlọ́ba àṣọ gbogbo ẹlẹ́sàn lórí gbogbo bí tí àfáwà Kishki Abdulhamid láti Èkó 5,000 naira ọlọ́ba àdúpẹ́ fún yín ọlọ́ba àṣẹ ẹlẹ́sàn gbogbo jàmáà yányán ọlọ́ba àdúpẹ́ fún yín o yóò bá àṣẹ ẹlẹ́sàn lórí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ gbéra láti Èkó láti ibikíbi tó ń kálukú ti wá ọlọ́ba àṣẹ ẹlẹ́sàn lórí ìpadà sílé yín ọlọ́run jẹ́ kó jẹ́ rọrùn albarka la ilaha illallah Alhaji wa Abdul Yaqin Salahuddin amọ̀rírì yín o Alhaji Abdulgani Alaro àwọn ọ̀rẹ́ mẹ́rin gbogbo ẹ̀yin jẹ̀mọ́ lápapọ̀ gbogbo ẹ̀yin àfáà wa ọlọ́ba dúpẹ́ fún yín ọlọ́ba àṣẹ ẹlẹ́sàn lórí àárí yín pẹ́ àgbàkẹ́ olẹ́nu yín pẹ́ ọlọ́run ó sì jẹ́ ká mọ̀ rí dáadáa bára wa ṣe bàbá wa àbòtó náà ọlọ́ba kẹ́wọ̀n yóò bá gbà bọ́ wọn yóò gba eléyìí náà ní sadaqatun jariyah ọlọ́run yóò bá wa ṣe àdépele ẹ̀san yóò bá wa fi san wọ́n yóò jẹ́ kí ìpadà ìgbà tábà pàdé àpàdé nínú àlìjẹ́nnà ni wala la ilaha illallah
ọlọ́run jọ mọ̀ wá dá sí ni yóò mọ̀ dá síwájú sí ni wàlàlà haúlà wàlà quwwata illa billahil aliyyil azim. Gbogbo àwọn kìrìjì lápapọ̀ ọlọ́run bá dúpẹ́ fún yín o, yóò bá san yín lẹ́san lóore. Àjọṣe wa kò ní bàjẹ́ láíláí, ọlọ́run sì jẹ́ kó máa dá sí ni. Ilékéwu àwọn bàbá wa àbòtó Mahadul Isobatil Adabiyatil Kamaliya yóò máa ní tẹ̀síwájú sí ni. Iléèwé náà Amin College of Science and Technology ọlọ́run jẹ́ kó máa lòkè sí ni. Lágbára ọlọ́run tún máa kún wa lọ́wọ́ èròǹgbà dáadáa pé tọ̀ a tún fẹ́ ní sẹ́ńtà ní Ìlọrin. Lágbára ọlọ́run jẹ́ kó ṣeé ṣe àti gbogbo àyè yòókù náà tí a gbèrò dáadáa bẹ́ẹ̀ sí. Gbogbo àwọn ìlàrí ọlọ́run bá tí ọlọ́run ó lò fún wa tíṣẹ́ náà yóò fi mọ ẹja sí rọrùn ọlọ́run mọ rán wọn sí wa wàlálà ilaha illallah. Àwọn bàbá national missioner yóò bá dúpẹ́ fún yín o, ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ balẹ̀ dáadáa àti gbogbo àwọn tí wọ́n rí bí wá ẹ dákun ẹ má bínú sí wa o. Akíyín àwọn àfáà wa Tajudeen ọmọlẹ́yìn Muhammadu Raji ọmọlẹ́yìn ọlọ́run bá dúpẹ́ fún yín. Alhamdulillah. Tó gbogbo àwọn tí wọn gbọ́ kẹ́dàkùn kan má bínú sí wa o, ẹ dákun ẹ má bínú sí wa o. Ọjọ́ náà ni ló kéré díẹ̀ ọlọ́ba dúpẹ́ fún gbogbo àwọn jàmáà lápapọ̀ wala subhana rabbika rabbil izzati amma yasifun